ẹ̀yẹ́rù sàn Ọlọ́run ó jọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan ká páyà Ọlọ́run kí a mọ̀ pé ó pẹ́ ó yá ìjọ kan bọ̀ tá à ń lọ bá Ọlọ́run kí a máa di ẹrù ọjọ́ ọkú ó ti wà lọ́dọ̀ Ọlọ́run ìjọba ìtì yá kálukú náà ló ń lọ lórí àfi máa ń di ẹrù gbogbo ìgbà ilẹ̀ bá ti má tilẹ̀ ń sú oṣù máa ń di ẹrù ni ọmọ lè yá lè ní ọmọ lè yá láàárọ̀ ọmọ lè yá lọ́sàn ọmọ lè yá nírọ̀lẹ́ ọmọ lè yá lóru bílẹ̀ bá mọ́ bá wà láyé kọ́ máa bá wa lójijì ẹ̀rí ọ̀kan náà àwọn olólùfẹ́ wa àwọn ọ̀rẹ́ wa táàjọ jẹ́ alájọṣe tó pọ̀ táàjọ bẹ̀rẹ̀ táàjọ ń ṣèwé jọ́nà lọ́n táàjọ ń jọ́ lọ́mọ kí nílùú Ìlọrin wọ́n pè ní Abdulwahab Abdulhayi Nagiri àfáà yìí ọ̀rẹ́ wa ti pẹ́ láti wà nílé kí onímọ̀ ìdí ní ìlú Ìlọrin Muideen College pẹ̀lú àfáà wa Abdulwahab Ajia wọ́n jọ lọ sílé kí ó ní wọ́n tó jọ lọ Saudi Arabia láti lọ kẹ́kọ̀ọ́ wọ́n tó jọ padà wá sí Nàìjíríà nígbà tí wọ́n kẹ́kọ̀ọ́ tán àfáà wa tí ó jáde láyé yìí onímọ̀ ni àfáà ni Ọlọ́run tó wá fi Al-Qur'ani rọ̀ lọ́rùn inú àtọ́lọ́run fún láǹfààní láti kọ́ Al-Qur'ani láti há Al-Qur'ani pẹ̀lú kìráàtì oríṣiríṣi tánà dálé kí ó lẹ̀ tafsirul Qur'an tọ́pọ̀lọpọ̀ àwọn ti jáde ń bẹ̀ láìpẹ́ wọ́n ṣe competition Al-Qur'ani ní Nàìjíríà yìí tí wọ́n gbé wá láti Saudi Arabia ìgbà tí wọ́n fẹ́ máa lọ onáfíìsì coordinator gbogbogbò ní ọjọ́ àlárúbà tọ́lọ ní ìjẹta náà jáde láyé Ọlọ́run bá ní kẹ́ wọn o bá ní foríjì wọn o bá ní gbà wọn lẹ́rú bá sì kú ní ìsinmi fún wọn o Ọlọ́run bá ní pẹ̀sẹ̀ wọn rẹ́ kó dáadáa wọn tí wọ́n ṣe bá ní gbà níjọsìn Ọlọ́run wá jẹ́ kí ọjọ́ náà jìnà síra wọn Ọlọ́run bá ní rọ̀ àwọn ẹbí wọn lójú gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn alájọṣe wọn gbogbo àwọn àfáà wa nílùú Ìlọrin gbogbo àwọn dókítà pòfẹ́sọ̀ nájọ jẹ́ gúrùpù kan náà nájọ wà ń lọrin Ọlọ́run ju ẹnìkan kú láàrin wọn báyìí Ọlọ́run bá ní gbà wọn lẹ́rù. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun náà ní tí ń lọ lórí ilẹ̀ ayé àgàgà ọ̀rọ̀ Palestine ẹ̀rí àwọn kan bẹ àlè má sọ torípọ̀rọ̀ tó kàn agbọ́ngbọ̀n ni ọ̀rọ̀ wa mùsùlùmí ni ìlú yìí ilẹ̀ yìí ilẹ̀ wa mùsùlùmí ni mọ́sáàsì wa kẹta ń bẹ́ẹ̀ àwọn tí a ń bẹ jájára ní àwọn tí a ń pọ̀ jù bẹ́ mùsùlùmí ni wọ́n lẹ́yìn náà gbogbo ohun tí bá jẹ́ tí jọmọ̀nìyàn lórí ilẹ̀ ayé tí máa ń fi ìnira kan àgbọ̀ dàgbọ́nlá sí rárá torí díẹ̀ là fi dàgbọ́nlá sí ọ̀rọ̀ Palestine bó ti ń lọ ń bẹ̀ lámà wọ́n náà lámà pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ní October 7 2023 tó lé díẹ̀ níbi oṣù méje ní ìsìn tó bí àwọn wàhálà kan láàrin àwọn mùsùlùmí Palestine àgàgà ìlú kan tí wọ́n pè ní Gaza ń bẹ̀ àti àwọn Zionist tí wọ́n pè ní Israel àbí wọ́n pè ní Yahudi tí Netanyahu tó jẹ́ lórí wọn lọ́wọ́lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ńlá ni tó mì ilẹ̀ ayé títí a wá rí pé gbọ̀rọ̀ àdé dúró àwọn èèyàn ń sáré àwọn lúkà dìde bí ilẹ̀ Qatar Egypt àti aṣojú Amẹ́ríkà lórí pé ó yẹ kí wọ́n lè dá ogun dúró wọ́n bẹ̀rẹ̀ sí ṣe mítìnì káàkiri wọ́n lọ sí mítìnì kan ní Paris lẹ́yìn yẹn wọ́n ní kí ni Netanyahu ń fẹ́ lórí ọ̀rọ̀ yìí afẹ́kọ́dógún dúró ọ̀sọ̀ tó ń fẹ́ àwọn tí a ń bá jà dáńsẹ̀ àwọn Hamas àtàwọn ẹlẹgbẹ́ wọn kí wọ́n fẹ́ wọ́n sọ táwọn fẹ́ Amẹ́ríkà gba owó kìíníwó kejì ọwá túnkọ owó sí ń wò sóyìn ọwá lókè ní tó ń kọ yìí ẹfọwọ́ sí ẹbá ti fọwọ́ sí kógún dúró ìgbàtà fún àwọn Hamas àwọn fọwọ́ sí sí bí kógún dúró ni a náà fẹ́ wàhálà Netanyahu yarí ogun ní dúró ààyè tó wá ṣẹ́kù ó ti bá gbogbo ìlú jẹ́ ó tó kọ́ àyè kan wọ́n pè ní Rafah láàrin Egypt àti Palestine
gbogbo àwọn tí ó lè gbá ní ìlú mọ́bẹ̀ ni wọ́n sá lọ. Àwọn tí wọ́n ń bẹ̀m̀bẹ̀ wọ́n lọ bí 1.5 million bẹ̀ná kójọ sí wọ́n tí a ti lé nílùú wọn, tí a ti fogun lé wọn, tí a ti pa. Ó wá níbẹ̀ gan lòun tó fẹ́ jà lógún láti ọ̀sẹ̀ tó lọ tó ń pa àwọn èèyàn bẹ̀yẹn kò dógodó rárá. Gbogbo ayé wá ń pariwo bóò ní ẹnìkan ṣe wà láì tí pọ̀ ní ká, ipa Amẹ́ríkà ọ̀ká, ipa UN ọ̀ká. Eléyìí bí tọ́rọ̀ dé dúró nìyẹn. Ó lẹ́yìn pé bí tá ń lọ gangan ní pé kí la lè ṣe, ó ní tipa kálukú ká. Èmi tí wọ́n máa ń sọ nípa àmì ká àwọn ẹ̀tẹ́ gbọ́mí nípa yín ká, inú tipa wá ká ọ̀làdúà ìkàkà bẹ̀ ọlọ́ọ̀bá fún wọn. Ọlọ́run bá ní dá ogun ìdúró, bá ní ra mùsùn lọ́wọ́, bá ní gbogbo fọ́lẹ̀ ìkàwàká ọkàn wá wà lọ́dọ̀ wọn ní gbogbo ìgbà. Tá a bá ló lọ ipa wá ká náwó fún wọn, àwọn èèyàn ń dáwó fún wọn tí wọ́n ń dáwó fún wọn káàkiri orílẹ̀ ayé. Àwọn kan ń bẹ ìjọba ní ìtípa wọn ká ju típa wá ká lọ, inú típa wọn ká kí wọ́n dá àsìpọ̀ wọn láàrin Ísírẹ́lì dúró kẹ́ já ìka wọn ká. Agáwọn lú Islam ipa wọn ká kí wọ́n fún àwọn Mùsùlùmí nìkan ogun, Amẹ́ríkà náà ṣe ń fún Ísírẹ́lì nìkan ogun, tí France ń fún ní nǹkan ogun tó tó kọ́mọ ogun fún, ipa wọn ká yẹn gbọ́pọ̀lọpọ̀ kálukú dákẹ́. Ìtọ́wá jẹ́ ohun kàyéfì jù wọ́n wá ní South Africa tó ipá àwọn Mùsùlùmí kiri ń bẹ̀ ló ń kà, ẹ̀nà wá gbé ọ̀rọ̀ irú gbogbo ìlú lọ. Ẹ̀nà wá jẹ́ ẹni ó gbé ọ̀rọ̀ irú gbogbo ìlú lọ tí gbogbo lọ lábáwá lọ. Àwọn ni a gbéṣẹ́ lọ sí ilé ẹjọ́ àgbáyé, ilé ẹjọ́ tí máa ń wòye sí tí ẹ̀ bá ti commit war crime, ẹ̀ṣẹ̀ ojú ogun, wọ́n tó yá ní jerimatul harb, war crime. Ọ̀nà gbogbo tí òfin àgbáyé ni wọ́n gbọ́dọ̀ lò tí wọ́n bá ń ja ogun gbogbo ní Israel. Gbogbo tí wọ́n gbọ́dọ̀ bàjẹ́ gbogbo ní bàjẹ́. Àwọn South Africa wá gbé ẹjọ́ ẹ̀ lọ sí war court. Ó ti wá di ọ̀ràn sí Israel lọ́rùn. Ó ti lọ rojọ́ wájú ẹnìkan rí. Ìyẹn ṣẹlẹ̀. South Africa àwọn ìṣẹ́lú Islamu, ṣùgbọ́n ni lídà wọn tó lọ Mandela nígbàtí ń bẹ láyé, irú tí àwọn tàbílá sí ìran nípa jẹ gàbà láà lórí bẹ́ẹ̀lẹ̀ ọ̀yìn òbúkẹ́ náà jẹ gàbà láwọn náà lórí South Africa. Òun náà jàjàgbára ni kó tó wá lọ ní wọ́n sọ yí pé ó sọ fáwọn ọmọ ìlú ẹ̀ liberation tí àwọn níyò òmìnira táwọn gbà ní ilẹ̀ South Africa yìí ààbò òmìnira ní o. Níjọ́ táwọn gbòmìnira tányányá níjọ́ tí fìlásí náà bá wà liberated, àwọn tó wá jẹ́ àwọn ọmọ rẹ̀, àwọn èèyàn rẹ̀, àwọn ẹgbẹ́ rẹ̀ wọn gbàgbé bèèrè iná tó ṣe yẹn. Wọ́n wá pè pàdé àgbáyé, wọ́n bẹ̀rẹ̀ lénìí 3 days international conference lórí ọ̀rọ̀ Gaza. Kí gbogbo ayé ẹ máa bọ̀, ẹ jẹ́ àjọ jókòó kí lọ́nà àbáyọ. Ìbẹ̀nu wọn ṣàkṣíyàtì dìníyà, àwọn tó pẹ́ lẹ́sìn ni wọ́n, ẹ wá fojú ẹ̀sìn wo. Ìbẹ̀nu wọn ṣàkṣíyà síyàsíyà, àwọn tó ṣe pé olóṣèlú ni wọ́n, wá fojú òṣèlú wo. Ìbẹ̀nu wọn ṣàkṣíyàtì kọ̀ọ̀nùníyà, àwọn tó pẹ́ lófin ni ẹ wá fojú òfin wo. Káàkiri àgbáyé wọ́n pè pàdé àgbáyé, wọ́n bẹ́ẹ̀ nìsí nílò ìlú tí èsè ìlú Islam. Irú ìyẹn lẹ́rìí bí Ọlọ́run sọ́nà àdùkwá ni pé Ọlọ́run ní wa ta'awanu 'alal birri wat taqwa. Ọlọ́run tó bá ti jẹ́ dáadáa àti ìpayọ Ọlọ́run, gbogbo ẹ̀ ń bá gbé kalẹ̀ ẹ̀dá wọn lò. Ẹ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àti ìpayọ Ọlọ́run, wala ta'awanu 'alal ithmi wal 'udwan. Ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ àti ọ̀tá. Lọ́dọ̀ Mùsùlùmí, gbogbo ẹ̀ ń bá ti pèpè fún àlàáfíà, tó pèpè fún eré nínú ìlú, tó pèpè fún dàgbàsókè tí ó sí ẹ̀ṣẹ̀ ń bẹ, tí ó sì bá sọ̀dá ń bẹ, a máa ń kópa ń bẹ. Ànábì Muhammad sọ̀sọ́lá nígbàtí ń bẹ láyé tó wà lọ́mọdé, wọ́n ń pè ìṣẹ̀lẹ̀ kan ní ilúfìlì fùdó. Àwọn ẹgbẹ́ kan dìde nílùú Mọ́kà,
ilé ọkọ̀ ìgbàgbé ní Abdullahi ibn Judi'an nígbà tí a ń yan àwọn èèyàn jẹ nínú ìlú, àwọn alágbá ń yan àwọn èèyàn jẹ, àwọn ìgbà wá dìde àwọn máa kọ ìyà. Ànábì nígbà tó ń wà ní ọmọdé pẹ̀lú àwọn ọkùnrin àwọn jọ wà nípàdé yẹni tó ń kópa ń bẹ̀. Ó wá nígbà tó kàn tó sọ tó ń jẹ́ mùsùlùmí tó ń jẹ́ ànábì Ọlọ́run tí wọ́n bá tó ń bẹ lásìkò yìí jẹ́ máa kò tí wọ́n dáhùn. Bí ta ti mọ̀ yìí pé gbogbo ní láti pèpè dáadáa. Ó dà kan tó bá mùsùlùmí wọ́n pèpè dáadáa yẹn láti dá wọn lóhùn. Lọ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àgbáyé kí wọ́n dá wọn lóhùn. Torí díẹ̀ abẹ́ Ọlọ́run bọba àlékẹ́ ọlá àpérò náà ọlọ́jẹ́ kò fún tó dáa. Jẹ́ kó ní àbájá rere. Àwọn tí wọ́n ń dáyé láàmú ìjẹ́ ń fagbára dáyé láàmú ọ̀pọ̀lọpọ̀ abẹ́ ni wọ́n wà. Gbogbo tó bá tọ́ sírò wọn mọ́sàbà ní ṣe fún wọn. Mọ́sà ìsìlẹ̀ Ọlọ́run. Lẹ́yìn náà yìí mùsùlùmí àti wà ní oṣù Zùlìkádà báyìí tó jọ kan ní oṣù Ọ̀wọ̀. Ní oṣù Ọ̀wọ̀ mẹ́ta tó tẹ̀lé ara wọn. Oṣù Zùlìkádà ọjọ́ kejì. Ọjọ́ kejì oṣù Ọ̀wọ̀. Zùlìhíjà náà oṣù Ọ̀wọ̀ ni. Wọ́n ara oṣù Ọ̀wọ̀ ni oṣù mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ oṣù Ọ̀wọ̀ ni. Oṣù Ọ̀wọ̀ yẹn máa ń pọ́nlé ni. Máa ń pọ́nlé. Yẹn kì í dẹ́ṣẹ̀ ń bẹ̀. Iṣẹ́ dáadáa la máa ṣe ń bẹ̀. Tó bá dẹ́ṣẹ̀ ń bẹ̀, ìlọ́po ní jí ẹsẹ̀ wa. Tá bá ti dáadáa ń bẹ̀, ìlọ́po dáadáa wa. Ẹja lò fásitì dáadáa. Ìyá máa gba àwẹ̀ ní ẹ̀. Monday, Thursday, inú àlè gba àwẹ̀. A ti mọ̀ gbàtọ́ bẹ̀rẹ̀ 13, 14, 15. A fi gba àwẹ̀. Àmọ́ ṣàdúrà ń bẹ̀. Ìmọ̀ kálukú á ní ń bẹ̀. Ìmọ̀ sí dáadáa ń bẹ̀. Ìmọ̀ yẹn lókùnrin lóru ń bẹ̀. A ti bẹ̀rẹ̀ ni. A jẹ́ kí wá dá sí ìyànkíyàn yẹn jẹ́ ń bẹ̀. Àánú la máa ṣe ń bẹ̀. Tó kí dáa bá ṣe rere inú oṣù yìí àtòsù tí ń bọ̀ tó tẹ̀lé ìlọ́po lẹ̀sẹ̀ dágbà tábà ìsàbúrò ìlọ́po. Bí a bá mú tí ní oṣù yìí ìlọ́po ìyá rẹ̀. Bó bá ṣe sìná, bó bá jalè ìlọ́po kò náà ni. Àbẹ̀ ọlọ́ba fún ní iṣẹ́ olóore ṣe kí a tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó gbàdúrà wa. Àbẹ̀ ọlọ́ba àlékẹ́ ọlá gbogbo tí ń nira lórí ilẹ̀ ayé ọlọ́ba ní bùtútù sí. Ìlú wa Ọlọ́run má jẹ́ kó dàrú. Ilé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ kó dàrú. Gbogbo olórí wa látòkè, àwọn olórí wa látọ̀dọ̀ bàbá wa Tinubu, gbákejì Ẹ̀gbọ́n Johnson ìjọba ní federal, bẹ́ẹ̀ náà state Ebugu state, bẹ́ẹ̀ náà local government, ọlọ́ba ní ìlú ìjọba ní wà pẹ̀lú wọn. Wọ́n ní kí wọ́n máa ń ṣe ìjọba ẹnì kọ̀ọ̀kan Ọlọ́run má jẹ́ kó dàrú. Mọ́sálásí wa Ọlọ́run má jẹ́ kó dàrú. Káàkiri gbọ̀n wọn afá wa ńláńlá bá ní wà pẹ̀lú wọn. Báṣí ìmọ̀mù Èkó, àwọn bàbá wa, àwọn ìmọ̀mù divisional bá ní wà pẹ̀lú wọn. Àwọn ẹgbẹ́ ńláńlá bá ní wà fún wọn. Wọ́n mọ́sálásí, àwọn ilé kéwú ẹnì kọ̀ọ̀kan wa náà. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.